ó ṣẹlẹ̀ nítorí ọmú tó ń dùn wọ́n ní wọ́n ti gbé Bobrisky lọ sí Osibitu ìjọba o lẹ́yìn tọ́wọ́ ti tẹ̀ ní sẹ̀mẹ̀ bọ́dà wọ́n ní nítorí tó fẹ́ sá lọ kúrò ní Nàìjíríà ni dìgbàdìgbà ni wọ́n sọ pé wọ́n sáré gbé ọ̀gbẹ́ni Idris Okuneye ẹni tí gbogbo ayé mọ̀ sí Bobrisky lọ sí Osibitu ìjọba tí ó wà ní Falọmọ lẹ́kọ̀ọ́ tẹ́ ò bá gbàgbé lásìkò tí ọkùnrin tí ó máa ń ṣe bí obìnrin yìí fẹ́ fo fẹ́ǹsì láti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ́wọ́ tẹ̀ ní sẹ̀mẹ̀ bọ́dà o tí wọ́n sì wá padà sí Èkó nínú èyí tí ó ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ohun tó rí gan-an tó ẹ̀ sá kúrò ní Nàìjíríà pàápàá lásìkò èyí tí wọ́n ń ṣe ìwádìí ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ kan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ Force Criminal Investigation Department FCID ní Alágbọ̀n lẹ́kọ̀ọ́ ni wọ́n mọ pamọ́ sí lẹ́yìn tí wọ́n gbé láti sẹ̀mẹ̀ bọ́dà tó fẹ́ gbà fún fẹ́ǹsì sọ́hùn níbẹ̀ náà ni ó wà òkè ọkùnrin àṣebí obìnrin yìí ẹni táwọn túmọ̀ sí Mummy of Lagos tó gbogbo ta lójijì àrò tó sì ń pa náà ni pé àyà ń dùn òun o orí ọmú ń ta òun ọmú nǹkan ọ̀hún gbogbo bí wọ́n ti sáré gbé nìyẹn o ń ló bá di wí lọ́sibítù ìjọba ìyẹn Falọmọ Police Hospital fún ìtọ́jú tí ó pé gẹ́gẹ́ bí ohun tí ọ̀kan lára àwọn tọ́rọ̀ ọ̀hún ṣojú ẹ̀ ṣe sọ o ó ní dédé aago 2 ọ̀sán ni wọ́n sáré gbé kúrò níbi tí wọ́n fi pamọ́ sí nígbà tí ariwo ẹ̀ kò jẹ́ kí wọ́n sinmi Gàràbí Àdó ni ó sọ sọ́rùn tó sì fi aṣọ kan tó nípọn bo ara ẹ̀ lójú nínú ambulance tí wọ́n fi gbé e gẹ́gẹ́ bí ìwé ìròyìn leadership ṣe gbé jáde nìyẹn o agbẹnusọ fún iléeṣẹ́ tí ó ń rí sí jíjáde àti wọlé sí orílẹ̀-èdè yìí Nigerian Immigration Service ọ̀gbẹ́ni Kenneth Udoh ti sọ pé lóòótọ́ ni ọwọ́ àwọn ti tẹ Bobrisky o nítorí pé ẹni tí ọ̀rọ̀ wà lórí ẹ̀ ní irú ẹ̀ kò sì lè jáde kúrò Nàìjíríà yìí láì ṣe àwọn àyẹ̀wò àti ìwádìí kan bẹ́ẹ̀ ló fi kún pé mímú tí àwọn mú ní sẹ̀mẹ̀ bọ́dà lára akitiyan àwọn ẹ̀ṣọ́ tí ó ń rí sí ìwọlé àti ìjáde lórílẹ̀-èdè yìí nìyẹn o láti ṣètò ààbò tó pé sáwọn ẹnu ibodè Nàìjíríà tẹ́ ò bá gbàgbé ọkùnrin Bobrisky yìí ṣe ti ẹ̀wọ̀n dé ni o lẹ́yìn oṣù 6 àgbákò bó ti rí náà ni ariwo míì tún gba ìlú kan o lórí ọgbà ẹ̀wọ̀n tó lọ fàǹfà tó sì wà náà ni pé kò dájú pé ọkùnrin sun inú ẹgbọ̀n rárá o wọ́n ní ọkùnrin yìí san owó àbẹ̀tẹ́lẹ̀ kan ni nínú ẹ̀ náà ni ìgbọ̀n tó ṣèwádìí sọ́rọ̀ ọ̀hún ti sọ pé lóòótọ́ ni ó lo oṣù 6 àgbákò lọ́gbà ẹ̀wọ̀n ó kàn jẹ́ pé ó láwọn àǹfààní kan tí wọ́n fún un ni o nítorí bó ti ṣe ń ṣe bíi obìnrin jọgọdẹ míì tó wà lọ́rùn Bobrisky ní ti orúkọ Fẹ́mi Fálànà àti ọmọ ẹ̀ Fáàsì Fálànà tó máa ń kọrin tó lá nínú fọ́nrán kan èyí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí òun àti Very Dark Man jọ ń bára wọn fa gbogbo èyí àti ohun míì náà ni wọ́n sì ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́ kí ọkùnrin àṣebí obìnrin yìí tó fẹ́ bẹ́ lugbó kí ọwọ́ tó tẹ̀ ní sẹ̀mẹ̀ bọ́dà lọ́hùn-ún bẹ́ẹ̀ ló ti wà ní Osibitu báyìí látàrí ọmọ tó sọ pé ó ń dun òun tí kìíní òun sì ń kan òun gidigidi. Àgbà kí àkàndé Paramount King of Music nǹkan yàtọ̀ sí nǹkan ìran máa jùlọ lọ nǹkan yàtọ̀ sí nǹkan ìran máa jùlọ lọ keep watching Alore TV ẹ máa wò ó tún wá fẹ́ tajà kó fẹ́ polówó ìwọ́n tó tún wá fẹ́ ṣe lórí òwò ẹni kó fẹ́ gbé rẹ síta fẹ́ kọ́kọ́ bó ṣe lọ fẹ́ ṣe ìyàwó fẹ́ ṣe kòmọ́ fẹ́ ṣòkú àgbà tó bá fẹ́ wé Alore TV wá sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kẹlẹ́lẹ́ nǹkan yàtọ̀ sí nǹkan ìran yàtọ̀ sí ràn Alore TV.